ó mà ṣe o lọ́jọ́ ọdún kérésì ìjàmbá ọkọ̀ gbẹ̀mí oníṣòwò mẹ́sàn-án lọ́sùn. Ó kéré tán àwọn oníṣòwò mẹ́sàn-án ni wọ́n pàdánù ẹ̀mí wọn sínú ìjàmbá ọkọ̀ nílùú Ìníṣà lójú ọ̀nà Ìkírun sí Ọ̀fà nípínlẹ̀ Ọ̀ṣun lọ́sàn-án ọjọ́ ajé Monday ọjọ́ 25 oṣù kejìlá ọdún yìí. A gbọ́ pé mọ́tò ńlá tí wọ́n wọ̀ tó kó ọ̀pọ̀lọpọ̀ àpò ẹ̀wà ló déédé sọ ìjánu rẹ̀ nù tó sì yà kúrò lójú ọ̀nà tó wọ inú igbó lọ. Ìwádìí fi hàn pé ìpínlẹ̀ Niger ni àwọn oníṣòwò náà ti ń bọ̀ tí wọ́n sì ń lọ sí ìpínlẹ̀ Edo, ṣùgbọ́n lójú ẹsẹ̀ làwọn mẹ́sàn-án ti gbẹ́mìí mì níbi ìjàmbá ọkọ̀ náà. Alukoro fún àjọ Civil Defence lọ́sùn Kẹ́hìndé Adélékè ṣàlàyé pé oríta Yídì nílùú Ìníṣà níjàmbá náà ti ṣẹlẹ̀. Ó ní èèyàn 12 ló wà nínú mọ́tò Mitsubishi Canter tó ní nọ́mbà MNA 606SB Niger náà. Èèyàn 9 ló sì kú nínú àwọn èrò ọ̀hún. Adélékè sọ síwájú sí i pé àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó ni wọ́n kó àwọn 3 tí wọ́n farapa lọ sílé ìwòsàn Oròtúndé nílùú Ìkírun fún ìtọ́jú. Wọ́n sì kó àwọn tí wọ́n ti dolóògbé sí mọ́ṣúárì ilé ìwòsàn náà. Ó fi kún un pé àwọn ti kó àpò ẹ̀wà 10 tó wà nínú mọ́tò ọ̀hún lọ sí àgọ́ ọlọ́pàá tó wà nílùú Ìníṣà. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.